Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ according to the time o. Èmi ọmọ yín náà tún ni Lady K Ìfẹ́olúwaṣọ. Èmi ni mo ti sọ wípé ṣé dáadáa ni mo bẹ̀yìn yẹ̀yìn bàbá mi ẹ kú jọ́ mẹ́ta. A kú bó jọjọ́ ṣe rí, a kú bó ṣe lọ, a kú ìgbìyànjú. Ọlọ́run adé gbìyànjú aládé, a ní ṣe lásán. Ó ti ṣẹlẹ̀, ó ti dé o. Bàbá Tinubu Alfa, bàbá mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wà yín sìn BP yá ti wálẹ̀ dáadáa. Bàbá Tinubu BP yìí máa ti wà normal pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe fún yín lásán rọ̀ kiri yẹn. Àbí bẹ́ẹ̀ kọ́, bàbá ẹ má lọ ṣe mistake kẹ́ lọ miss ògùnjọ kan o lọ́wọ́ tẹ wà yìí. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí ẹ bá mi ṣe, ẹ bá mi sọ fún bàbá Tinubu. Tí bàbá bá lọ ṣe mistake, tí wọ́n lọ ṣe mistake, tó lọ jẹ́ kí depression yẹn mú wọn délẹ̀délẹ̀ pẹ̀lú gbogbo bọ́dí yìí ti gbàgbó sí tí wọ́n fún wọn lásán rọ̀kì yìí, pẹ̀lú gbogbo báwọn Fúlàní ṣe gang up lé wọn lórí, pẹ̀lú gbogbo báwọn Fúlàní ṣe kí ni bọ́ ṣe finá mọ́ wọn lábẹ́. Tí bàbá bá lọ ṣe bẹ́ẹ̀ miss medication wọn jọ kan, ó máa yíwọ́ o because pressure ti ṣe kí ni ó ti wà báyìí. Pressure ti wà. Ẹni tá a bá sọ fún tó bá lájá ló ń gbọ́, ajá tó máa sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Bàbá Tinubu Alfa, I hope you are enjoying the game as the game dey go now. You dey sweet, you no be so. You wan break record and you don break the record. You don become president of Nigeria. See wetin you dey face. Baba Alfa, you dey enjoy the game. Ẹ̀yin èèyàn, ẹ̀yin ti Tinubu, ẹ̀yin ọmọ Nigeria, Alfa una dey enjoy am. Tí rí nǹkankan ohun tó mú bàbá Tinubu gan táàrò owó kò táàrò rẹ dìyẹ wọn ní Àbújá. Mo fẹ́ wọ ẹ̀yin followers bàbá Tinubu bẹ́ẹ̀ ṣe fẹ́ gbádùn ayé yín. Yes, mo fẹ́ wo bẹ́ẹ̀ ṣe fẹ́ gbádùn ayé yín bára òṣèlú ní ẹ̀yin náà. Ó tiẹ̀ ti ṣí ara tí nìyí náà. Ẹ mọ iye tí dọ́là dà ní. Ẹ mọ iye tẹ́ ẹ ra kí ọ̀dà gàrí. Ẹ mọ iye tẹ́ ẹ ra ráìsì. Ẹ mọ bẹ́ẹ̀ ṣe lọ sí. Àárọ̀ owó kan àrò rẹ dìyẹ fún bàbá Tinubu náà. Àwọn tá sọ̀rọ̀ kí ti sọ fún bàbá pé kí bàbá ṣe kí ni, kí bàbá gbẹ́rù wọn kọ́ máa lọ. Èmi lóko, àwọn lè ṣe. Ṣé wọ́n ti rójú ayé lóde? Wọ́n fún bàbá ní body heat tó gbáskì. Tẹ́ bá ń gbọ́ body heat tó baddest, body heat tó lẹ́tíkẹ́, body heat tó lékú. Wọ́n bẹ̀rẹ̀ sí ní kó fún bàbá Tinubu. Àwọn Fúlàní bá ṣe kí ni, ọba sọra wọn di one nation, ọba gang up lé bàbá Tinubu lórí. Ẹ ṣáà má bá wa pa ọmọ olódòdè o. Ẹ má pa Àkànbí fún wa o. Ẹ fún Àkànbí láyè, ẹ jẹ́ kó ṣayé. Ẹ̀yin bàbá mi fẹ́ kó gùn jù. Ẹ bá mi gbọ́ wọlé share button. Ẹ̀yin tẹ́ bá wò mí for the first time, Lady K Ìfẹ́olúwaṣọ lórúkọ tí tèmi ń jẹ́. Ẹ subscribe sí YouTube channel mi. Ẹ tọ notification bell yín. Ẹ lè máa gbádùn ẹ̀ tí bá ṣe mú wá fún yín. Èní tí mo gbé lè wá fún yín. Èní ní February 18. Èyí tí mo mú wá fún yín ní February 18, 2024. Òun lélẹ̀. Ẹ bá mi gbójú ayọ̀ sókè. Ẹ kọ́kọ́ bá mi gbọ́ bó ṣe ọkọ̀ ń gbá bàbá Tinubu létí ṣeré ní Aso Rock ní gbàm. Eléyà bọ́ta á fún wọn gbàm. Ẹ mọ̀ pé kò ẹ̀ṣẹ̀ dìgbà tó bá gbọ́wọ́ sókè gbáyàn létí. Ọ̀rọ̀ ẹnu lásán gan ìgbà tí ni. Àwọn kan wà tó yẹ pé tó bá sọ̀rọ̀ sáyé ẹ̀ kò sí bó ṣe lè sọ wípé ó sán lórí, kò sí bó ṣe lè sọ pé ó ya wèrè tó. Wàá sunkún, wàá mọ̀ pé nǹkan ṣe ẹ́. Wàá mọ̀ pé nọ́mbà bá ẹ̀. Wàá mọ̀ pé ó fún ẹ ní lámbà. Òun lọ̀rọ̀ tó wà lẹ̀ yìí. Bàbá Tinubu kàn jẹ́fọ́ ọ̀hún ṣeré ni. Wọn ò lè sọ fún anybody. Bàbá ya sọ́ di sóònù ẹ̀kú àmúmọ́ra eégún. Ṣùgbọ́n bá ṣe mú mọ́ra tó àwa mọ̀ pé nọ́mbà ń ba bàbá. Àwa mọ̀ pé nǹkan tí ń ṣe bàbá l'Aso Rock. Ẹ bá gbójú ayọ̀ sókè. Ẹ kọ́kọ́ bá mi gbọ́ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́. Ó yá. It's my turn. I can do it. There is a saying that leaders have forfeited the right to make any excuses. It's your turn. It's not President Muhammadu Buhari that took away fuel subsidy flippantly. It is you. And you bear all the consequences of that reckless policy. So, it is you that we and God Almighty will hold responsible for whatever happened secondary to all your policies. It's not President Muhammadu Buhari or Jonathan. You can do it. You said it's your turn. Now do it. Leaders have forfeited the right to make excuses. Yes. And the way they are going about it, they are doing nothing. Let me tell you, it is the cause, it is the reason is inflation. It's not because there is no food in the market. It's inflation. When this party came in 2015, a bag of rice, 50 kilos of rice was 7,500. Okay now. Yesterday I went to the market, it was 70,000. Maize 60,000. Okay. How much is the minimum wage? 30,000.
How much does a soldier in the war front earn? 50,000. How much does the police recruit earn, constable earns? About that. They cannot even buy rice. 30,000 in those who work. What is the percentage of Nigerians that work? So, Mr. President, sit up. This is no time for excuses. Leaders have forfeited the right to make excuses. And the way they are doing it is, they're thinking of price control. They're thinking of busting warehouses. Hello, I'm old enough to have seen 14 administrations. Clearly, from that of General Yakubu Gowon to currently President Bola Ahmed Tinubu. Me in 1984, I was a young doctor, 2 years out of medical school. President General Muhammadu Buhari followed the same thing. Price control, busting warehouses. Where did it take us? They haven't learned anything in 40 years. They haven't learned anything in 40 years. Yesterday, NLC, the president of NLC, Joe Ajero, said you can give ₦1 million to workers if inflation keeps eating that up. You are not going to achieve what you are going to, what you need to achieve. The primary problem is the runaway inflation. The economy is out of control. The managers of our economy, they are drowning. They don't know what to do. They are the ones that cause the deterioration of the exchange rate of the naira, the inflation we see, and the cost of food and everything in the market. Okay. It is not availability. There is food in the market. What I call on all the governors of this country and the president, everything should stop still. This is no time to build bridges or flyovers. This is time to open the treasury and buy food and give food to the people and subsidize food. The only way you can crash down the price of food is bring down inflation. But these guys don't know how to do it. But flood the market with subsidized food. Okay, now. I lived in the United States forever. Okay. Everywhere in the world there is subsidy on food. You go to the supermarket, everything has tax. But food item does not have tax. Why? Because leaders of those countries know that hunger in any land has national security implications. But apparently, the national security team of this president and the president himself do not see the national security implications of hunger in the land. There is food in the land. The state and the federal government should open the treasury, buy food, import food, ship food into this country. There is an emergency, and feed our people. Their salaries cannot pay for food, cannot pay for rent, cannot pay for school fees. People are dying in the land. They are here in Abuja buying SUVs. With our compliant National Assembly, that says nothing. Okay, now. We are raising our voices the moment you hear our traditional rulers. The Oni of Ife said the same. People are suffering. Yes. Politicians know nothing about the people. They live with the people. Yes. You don't listen to that. You are here creating committees, one committee after the other. They're sitting and drinking tea. Worship God. No. Your economic policy is not working. There is hunger in the land. And there is trouble ahead. No nation will have peace if there is hunger in the land. Yes. No military, no matter how strong, no police, no matter how strong, can quell the anger of a people that are hungry in the midst of plenty. So I'll call to the president and all the governors should make food available. Forget this price control, forget this busting warehouses. Bring in food, buy food from the market and subsidize food for the people. While you keep wrestling. Baba, let's go. Baba Tinubu to one chance. Baba to one, Baba to Bawo. Grandpa, grandpa lọmọlódò dẹ ẹjọ kí ni bp yìí wà báyìí sí tó wọ pé ẹ lójú ogun bó bẹ ṣe wáyé torí kì í ṣe pé bẹ́ẹ̀ náà lẹ burú tó gbogbo bó ṣe ń wọ yín lọ́tún tó ń wọ yín lọ́sẹ̀ ẹ ti mọ bí tara yín kù sí aṣọ fún yín ẹlẹ́ẹ̀ni gbọ́. Now let's now go back to analysis lórí fídíò tí a gbọ́ bá ṣe máa analyse it. This man was talking about what? About economic of Nigeria pẹ̀lú owó tó ń fún àwọn èèyàn pẹ̀lú situation of things on ground ẹjọ́ torí Ọlọ́run kí la fẹ́ ṣe sí
ẹ lọ béèrè lọ́wọ́ àwọn òṣìṣẹ́ ìjọba how much is their salary wọ́n gba 35,000 wọ́n gba 50,000 bag of rice 80,000 kí ló fẹ́ fi kó àpò gàrí tójú òun ló gbọ́pọ̀ jù àpò gàrí di 40,000 plus báwo ló ṣe fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ fi kún now ẹ wá sọ fún mi èèyàn tó ń gba 30,000 35,000 monthly báwo ló ṣe fẹ́ live ṣẹ́rípẹ́ ti bàlújẹ́ ṣẹ́rípẹ́ ti báyé àwọn èèyàn jẹ́ tán ẹ̀yin lókàn nígbà tá à ń sọ fún yín wípé ibi tẹ́ ń lọ yẹn ọ máa gba ẹ̀mí lẹ́nu yín bàbá Tinubu you think we are joking you think we are fool you don't listen to us you keep on saying èmi lókàn ẹgbẹ́ kínní ìwá èmi lókàn I have the capacity I have the knowledge I have this and that to rule this country now look at it today look at where you end up baba look at what your people were facing look at it ẹ wo bí tẹ padà báyé àwọn èèyàn jẹ́ dé ẹ wọ́n pẹ́ ti báyé àwọn èèyàn jẹ́ dé báyìí ẹ wá wo bó ṣe bẹ̀rẹ̀ sí ní fi ìjọba yín wá di ìjọba èrò ọmọ olódò dẹ ẹ̀yin Yorùbá how market ẹ̀yà Yorùbá ò dáa Yorùbá ló kàn sí Yorùbá náà ló tún wá ń gbógun tì í Yorùbá ni onífẹ̀ẹ́ Yorùbá ni ò fẹ́ kí Yorùbá ṣe rere alpha báwo lẹ ṣe rí sísè ẹ ń gbádùn àbí ẹni tó wá padà sọ fún yín wípé ní gbogbo ìjọba tó ti ṣe ní Nàìjíríà ìjọba Yorùbá ló worst jù ló bad jù ẹ wá ayé yín lóde wọ́n padà tọ̀nù ẹ̀ mọ́ yín lọ́wọ́ wọ́n sọ yín di èèyàn burúkú ẹ mọ̀ pé bó ṣe ń kan Tinubu lábùkù yẹn gbogbo ẹ̀yin tẹ̀lé Tinubu tẹ jẹ́ ọmọ Yorùbá gbogbo yín ló ń fún ní lámbàndì kí ni nǹkan ń dùn mọ́ lè dìke yìí as e dey sweet me e dey pain them as e dey sweet me ọmọ e dey pain them ó ń dùn mọ́ èmi ni kò bẹ̀ mí nínú jẹ́ o because tí o bá dà báyìí tí o ẹ̀ bá dé level fún yín ẹ ní belief nǹkan tá à ń sọ fún yín ẹ wá tún wá lọ́dẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ẹ̀ tí rí nǹkankan ẹ gbọ́ kì í ṣe pé the more you keep on remaining in that country the more tẹ́ bá máa fèsì wàhálà tó wà lẹ̀ the more tí àyìn máa jẹ yín ṣẹ́rí tọ́mọ olódòdó bá lọ tán àwọn tó tún máa take over àwọn máa tún wá ṣe kí ni wọ́n á gbà sí fún yàwó yàtẹ̀ sọ yín dẹrú finally ni kẹ́ lọ́ máa prepare bẹ́ẹ̀ ṣe máa padà di ẹrú because mi ò mọ bẹ ṣe fẹ́ kópù ní ìlú yẹn mi mọ bẹ ṣe fẹ́ ṣe and ẹ̀yin kan pariwo wípé Buhari ló yọ subsidy look at what this man is telling you àwọn people yìí ń bọ́ síta lógúnlógún wọ́n ń bọ́ta lọ́gbọ̀nlọ́gbọ̀n wọ́n wá ń defend Buhari pé Buhari kọ́ ló yọ subsidy ọmọ olódòdó ló yọ subsidy ọmọ olódòdó ever bọ́ síta bàbá tí ó bá fa market ìjọ tó ti gbé certificate Nàìjíríà lè lọ́jọ́ ìmọ̀ pé ti gbé wàhálà sínú ayé yín bó ṣe wà yí ẹlẹ́mìí gígùn nìyín ṣùgbọ́n ohun tá ń gbélé yín lọ́wọ́ yẹn wọ́n ti bá yín gé ọjọ́ orí yín kù torí mo mọ̀ pé ẹ̀wà ọ̀rá ìtìmọ́bi tẹ̀wà lásán lọ́ọ̀kì yẹn lámbà tán fún yín yẹn ti pọ̀ jù gbàsgbò sí ẹ̀yà ǹjẹ́ ó ti pọ̀ jù kò sí bẹ́ẹ̀ ṣe lè sá fún social media bàbá ẹ sì máa fìlì ẹ máa ka níòsì kankan àwọn níòsì kan lẹ máa sá fún lórí social media because ẹ ti débẹ̀ kò tí dà báyìí lẹ ti jẹ́ kó yé wa wípé ẹ ti sá fún social media because èbú yẹn ti pọ̀ jù nísìnyí tó wá dà báyìí kò sọgbọ́n ẹ máa wo níòsì kankan níòsì tẹ̀dẹ̀ wò yẹn náà ìbànújẹ́ ọkàn ló máa jẹ́ fún yín kò lè jẹ́ dùnú fún yín because ẹ lọ síbẹ̀ kí wọ́n lè padà yẹ̀yẹ́ kí wọ́n lè gbóríyìn fún yín wípé ẹ ṣe eré ṣùgbọ́n àwọn sọ fún yín wípé àti kẹrọ mérò ẹ gbọ́ bàbá Tinubu ẹ bá mi pín ètò yìí ẹ bá mi jù ẹ bá mi ṣí ẹ má bá mi ṣí ẹ àwọn sọ fún yín wípé àti kẹrọ mérò àwọn àtàwọn ẹranko lájọ ń gbé kò síbẹ̀ ṣe lè ṣe kò lè dá kò lè work out kì í ṣe pọ́nlọ́wọ̀n fún yín lọ́pọlọ àti ṣe ṣùgbọ́n àwọn wèrè tó wà ń bẹ̀ àwọn wèrè lẹ́fẹ̀ẹ́ ló bá dòwò pọ̀ wọn ò ní jẹ́ kẹ́ ṣe wọn ò ní fi àyè yẹn gbà yín náà bàbá Tinubu tell me ṣé ẹ̀yin lẹ kọ́ sí gbogbo nǹkan tó wà lẹ́nu you are not the one àwọn wèrè tẹ kó tira àwọn wèrè tẹjọ́ ń ṣiṣẹ́ àwọn ló sọ́dà báyìí mọ́ yín lọ́wọ́ ṣùgbọ́n lọ́jọ́ tòní who are the people blaming ta ni wọ́n blame ta ni wọ́n kàn níkò ta ni wọ́n bú ẹ̀yin ni wọ́n bú kò sí nǹkan tó lè fẹ́ sọ sí president ni they will never mention the governors they will only mention the president because you are the head ẹ̀yin dẹ̀ kọ́ lẹ bàjẹ́ ẹ̀yin kọ́ lẹ sọ́dà báyìí ohun táwọn sọ fún yín nìyẹn tí àwọn wèrè tọpẹ́ra wọn láṣíwájú bẹ́gà àtijọ́ mo ti dá ẹ̀mí mi gbọ́ bí tí president ti ní blogger rẹ̀ tó máa lọ blọ́ọ̀gì àwọn ọmọ òwò tí wọ́n ọ̀gbọ́n tó jẹ́ pé olè ni wọ́n àwọn náà pẹ̀lẹ́ ni tó bá rìdíìmù yín jẹ yes because wọ́n bọ́ta wọ́n bú àwọn èèyàn wọ́n ṣépè fáwọn èèyàn ẹ fẹ́ kí Yorùbá ṣe kíní kan nísìnyí báyìí wá wo bó ṣe dáńsìn gbogbo ẹ ti ṣe kíni ó ti lọ́jú papọ̀ gbogbo ẹ ti lọ́jú papọ̀ wọn ò dẹ̀ bọ́ síta sìn àwọn ibi tó ti ń wọ́lẹ̀ yẹn kí wọ́n máa bá yín gbé sókè wọn ò lè ṣe ẹ̀yin gan fúnra yín nǹkan tó wà lẹ̀ ẹ̀ lè gbé nǹkan tó wọ́lẹ̀ ẹ̀ lè gbé sókè ohun tá à ń sọ fún yín nìyẹn ṣé mọ̀ nǹkan tó ti fojú yín rí ṣé mọ̀ àwọn sẹ́nítọ̀ tó ti jáde fún yín ṣé mọ̀ àwọn gọ́fúnà tó ti fún yín ní lámbà
ní ilẹ̀ Haúsá ẹ̀yin èèyàn mẹ́wàá ṣẹlẹ̀ sí bàbá Tinubu bàbá Jagabo kò lè bọ́ síta wá sọ fún wa ní lẹ́lẹ́rún gan bàbá kan gbagba sìgbòs ẹ̀yin tó yẹ kí ọ̀rá máa fi ìrọ̀rùn jayé orí yín lọ ẹ̀yin tó yẹ kí ọ̀rá fi ìrọ̀rùn àti ìdùnnú àti ọ̀nà tó ju ọ̀nà lọ kẹ́ fi ṣe ayé yín ní orílẹ̀-èdè Yorùbá ẹ fi agídí ojú kòkòrò kì í ṣe owó ní pọ́blẹ́mù yín bàbá Tinubu owó tí ẹ̀yin àti àwọn ọmọ yín ní ẹ̀yin tẹ́ ẹ̀ wo fídíò mi ò sọ́rí láti sọ ilé owó tí President Bola Ahmed Tinubu ní pẹ̀lú gbogbo àwọn ọmọ wọn pátápátá àti ìyálọ́jà gbogbo ọmọ tó bí tí wọ́n bá kó gbogbo owó yẹn jọ ó ra Amẹ́ríkà ó ra ìlú Amẹ́ríkà níbi tí Ọlọ́run kẹ́ bàbá Tinubu dé níbi tí Ọlọ́run kẹ́ bàbá Tinubu dé bàbá wọn ò gbé sójú wọn ò gbé sórí ṣùgbọ́n àwa mọ̀ pé nǹkan bẹ lámù fún bàbá ní kinní lọ́wọ́ bàbá ò gbé sójú ni àìmọye àwọn gbogbo èmi ní Dangote kìnnìkan yẹn owó bàbá ni ọ̀pọ̀lọpọ̀ wọn fi ń live owó bàbá ni wọ́n fi ń ṣe business owó bàbá Tinubu ni wọ́n fi ń ṣayé but look at bàbá today wá fi gbádùn fi lọ́jọ́ ogbó yín wọ́n wọ́ yín ẹ̀rí pé orí yín yẹn kàn ń gbẹ sí ni I'm sorry to say this my president orí yín yẹn kàn ń gbẹ sí ni looking at you sir èèyàn á ti mọ̀ wípé yes you are not happy but you can't come outside láti wá sọ mo mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wà yẹn gbogbo ọ̀nà lẹ́ ń wá láti lè jẹ́ kí ìjọba yín rọrùn ṣùgbọ́n Fúlàní ò ní fún yín ṣe because Fúlàní ò fẹ́ ire fún ìran Yorùbá that is the only problem we are having in that country wọn ò fẹ́ ire fún ìran Yorùbá wọn ò fẹ́ kí ìran Yorùbá lálùjọ wọn ò fẹ́ kí ìran Yorùbá ṣe àṣeyọrí nǹkan kékeré báyìí wọn ò fẹ́ ẹ wo bàbá Ọbásanjọ́ tí wọ́n lọ gbé síbẹ̀ bàbá Ọbásanjọ́ jẹ president pẹ̀lú contract pẹ̀lú agreement ni bàbá Ọbásanjọ́ fi jẹ president of Nigeria agreement ni Azumi bàbá Ọbásanjọ́ did not follow that agreement he did not sign that agreement he will never become a president of Nigeria and when he was there kí ni wọ́n ṣe fún ìran Yorùbá kí ni Yorùbá benefit lára wọn nothing because ọkọ̀ fún wọn ṣe fìdí ẹni ọ fún wọn pa ìran Yorùbá lẹ́nu mọ́ nígbà tí wọ́n pa ọmọ ológo nílẹ̀ Yorùbá tí wọ́n pa MKO Abiola tí wọ́n dẹ̀ ti rí wípé kíní ọwọ́ tẹ̀yìn Yorùbá ń gbé lọ yìí ní take it easy ọ wá lọ mú bàbá Ọbásanjọ́ wá pẹ̀lú àdéhùn agreement ọ wá fi dì yín lẹ́nu gbogbo yín padà dákẹ́ pé Yorùbá ló débẹ̀ same thing náà lọ padà wá ṣe fún yín pẹ̀lú bàbá Bọ́lá Ahmed Tinubu bàbá Bọ́lá Ahmed Tinubu kọ́ ló ní power Nàìjíríà àwọn tí power wà lọ́wọ́ wọn ṣì wà lọ́wọ́ wọn àwọn tó ń rúlu Nàìjíríà wọ́n ń rúlu ẹ̀ if not so ní báwo ló ṣe dà báyìí within how many months it's not up to a year look at what we are facing in Nigeria. Look at what we are facing in Nigeria. Ìjọ wo ni mo ṣe fi Nigeria sílẹ̀? Kò tí tó oṣù mélòó tí mo fi Nigeria sílẹ̀. Bag of rice when I was still in Nigeria. Mo ra bag of rice ní 35,000. Ó kù díẹ̀ tí mo máa kúrò ní Nigeria. Ní bag of rice kù di 40,000. Láàárín oṣù mélòó ni mo ti lù ẹ̀yin èèyàn thank God you all know ìgbà tí mo fi Nigeria sílẹ̀ tí mo wá sí ibi báyìí. Oṣù mélòó ni mo ti lù rice ti di 80,000 plus. Láàárín oṣù mélòó. Bag of rice di 80,000 plus. Àpò gàrí wo dey chop am. Àpò gàrí 18,000. Àríkè ọ̀dà gàrí is 800. Tá ṣe ń pariwo pọ̀ tí wọ́n láàrin oṣù mélòó síra wọn ẹ wo bàbá Tinubu má má jẹ́ kó yọ fix ẹ̀mí yín because wọ́n máa sun yín wọ́n á fi ìjọba yẹn ní yín lára títí ọ̀nà má jẹ́ padà kó gbálẹ̀ sórí àlefa kó má di wípé wọ́n bá wa sún flag Nàìjíríà sáàrin méjì mi fẹ́ fi gbogbo ẹnu pé kó má padà sún flag Nàìjíríà sí àárín méjì níbi tó máa fòrò ayé yín dé níbi tó máa ní ayé yín lára dé níbi tí wọ́n máa po gbogbo ìlú yẹn tí wọ́n máa pò pọ̀ mọ́ yín lọ́wọ́ dé wọ́n á bá yín pò to the extent wípé ẹ̀mí yín á gbọ̀n bp yín á ṣe kí ni ahai òun lẹ́ ti wà lẹ́nu ẹ̀yẹ o ó kọ́ dùn mí wípé a sọ fún yín ẹ̀gbọ́n ìkọ̀kọ̀ tó ń dùn mí bẹ́ẹ̀ nìyẹn ó dùn mí pé a sọ fún yín ẹ̀gbọ́n kọ́nà kọ́ jẹ́ kẹ́ lè bá wa ṣe kí ni kẹ́ lè bá wa weakness ilẹ̀ Yorùbá ìyẹn làdúrà tó kù tí èmi gbà fún yín kọ́ má ti gbé bàbá rẹ̀ lé because ọwọ́ tẹ wá yìí bàbá looking at you àwa must course àmọ́ bó ṣe ń lọ ike ọ̀dà gàrí 800 ike ọ̀dà gàrí di 2,500 2,500 ẹ̀jẹ̀ ṣé kò sí pákí mọ́ lóko ni ṣé wọ́n import gàrí ni
ṣé wọ́n import ẹ̀ ni ṣé wọ́n import agbada tí wọ́n fi yan gàrí ṣé wọ́n import iná igi tó lọ́ gé lóko tó fi yan gàrí how come tí gàrí di 2,500 naira is a question ibi tẹ́ máa ti mọ̀ wípé ọmọ bá yín fínra gidi wọ́n á mì yín wọ́n pò yín ẹ̀mí yín á gbọ̀n bàbá èmi sọ fún yín èmi nífẹ̀ẹ́ yín ò Lady Gate Olúwaṣe lórúkọ ti tèmi ẹ má jẹ́ kó gbé fúláàgì Nàìjíríà sáàrin méjì lójijì ó bẹ́tà kó kúkú jù wálẹ̀ finally ká ṣe kí ni ká tẹ̀ mọ́lẹ̀ ká fi lọ sí ju kó jù sáàrin méjì because tó bá jù wá sáàrin méjì Shettima ló máa take over and the more tí Shettima bá take over kí lẹ expect kó ṣẹlẹ̀ sáwọn èèyàn yín ẹ wà láyé lójú ayé yín look at what your people are facing tẹ bá wá papòdà kí lẹ expect kó ṣẹlẹ̀ sí wọn and you know pé tẹ bá papòdà Shettima ló máa take over as active president. So what is it? What kí lẹ expect káwọn èèyàn yín face? What do you expect them láti máa face? Kí lẹ wò pọ́kọ̀ máa ṣẹlẹ̀ sí wọn tó bá dìgbà yẹn? As I was talking today, $1 Canadian is $1,230. 230 naira. I was so surprised. This morning when I checked it was 1,207. Nígbà tí mo máa bá ṣe fídíò tí mo ṣe fún yín, tí mo máa check Canadian dollar ti di 1,230 naira, which means $1 ti ń lọ sí 1,650. Ẹ wá ní $1 yìí wọ 2,000 tó bá wọ 2,000 báwo lẹ ṣe fẹ́ káwọn èèyàn live pẹ̀lú salary 30,000 per month pẹ̀lú salary 50,000 per month báwo lẹ ṣe fẹ́ káwọn èèyàn live and you know that pé kò sígbà tí dollar bá ti high tí dollar lọ sókè tí exchange rate ti bàjẹ́ people will be saying owó tí wọ́n dollar lọ fi rata dollar lọ fi lọ́ta dollar lọ fi repo wọn ò ṣepo mọ́ ní Nàìjíríà nìyẹn gbogbo ẹ ti di dollar price including pure water. Ẹ gbọ́ pé dọ́là la fi ra láìlọ́nù ta fi ń produce pure water. Ẹ gbọ́ pé dọ́là ti ṣe ó ti affect epo síbẹ̀ táwọn màmá wa ń ṣe lóko epo tó jẹ́ pé ẹyìn kò tán lóko àgbọ́rí láti ìgbà tí aláyé ti dáyé wípé wọ́n import ẹyìn wọ Nàìjíríà láti fi produce palm oil but ẹ gbọ́ wípé ó ti wọ́n dọ́là ti lọ sókè. Ẹran tá à ń jẹ lọ́jà ẹ wo ẹni tó lọ sínú ọjà tó lọ interview wọn ẹ wo iye tí ẹran dà bàbá Tinubu please sir I'm begging you in the name of God it's better you think fast before it's too late. It's better you did what you think fast before it's too late. The only solution to this problem on ground is that kẹ́pẹ́ ìlú yẹn kó ní kálukú lọ́lọ́ ẹ̀ kí oníkálukú ṣe kíni kó lọ́lọ́ ẹ̀ kó lọ́mú lọ gbọ́mù yẹ kó ní kálukú fèsì bá tu ẹ̀ bó bá ṣe lè fèsì ẹ̀ that is the only solution for Nigeria. That is the only solution. There is nothing else. Ẹ pín kó ní kálukú lọ nílùú ẹ̀ kó tó di wípé nígbà tó bá gbé fúláàgì sáàrin méjì nítorí títí yín àwọn ọmọ tẹ bí ẹ má jẹ́ ká parọ́ tó yìí bàbá Tinubu àwọn kan wà tó jẹ́ wípé kó má ti lanu báyìí Ọlọ́run ti gbọ́ ẹ gbádùn mi bàbá Tinubu àdé wọ́n nìyí o bàbá Jagaba kó má ti lanu ni Ọlọ́run ti gbọ́ àwọn ènìyàn ò tí wọlé alúwà fẹ̀yìn àti ìdílé yín tó bá bẹ̀rẹ̀ sí ní wọlé alúwà fẹ̀yìn àti ìdílé yín kò ní sọ́rí pé gbogbo ogún tẹ kójọ gbogbo ọlá tẹ kójọ gbogbo vanity of vanity tẹ kójọ àtẹ̀yìn àti ìdílé yín kò ní fọ́ọ̀nì fún yín pé ó máa di tẹlùmọ́ because tension ìrònú tó ṣẹlẹ̀ yìí kò sọ́gbọ́n ni àwọn ọmọ yàn fi tó bá joyè ìkà tọ́kẹ́sì pé ẹ̀bí wèrè lọ́mọ náà àwọn ọmọ gilẹ́bí náà èèyàn ni wọ́n ìjẹ́ ló dẹ̀ rọ̀lù lára wọn they will also be thinking wọ́n máa rí fídíò tó wọ́n ayé ń ṣe fún yín wọ́n máa rí báwọn èèyàn ṣe ń gbé yín ṣépè ẹ̀ẹ́kú tó wọ́n gbé yín ṣépè lójú ayé yín wọ́n ti ń gbé yín ṣépè nígbà tẹ́ bá tún kú tán èpè yẹn ìwò sí continue àwa di dọ́bù wá gbọ́ pé ìwọ fẹ́ lọ sinmi láyà olùgbàlà ó dà wálẹ̀ sínú àdánwò ò ní rí lédè sí èpè yẹn wá máa lọ lẹ́sẹẹsẹ ẹ wá máa rí fídíò lóríṣiríṣi I'm very sure pé gbogbo báwọn ayé ṣe ń ju fídíò nísìn àwọn ọmọ yín máa rí yes ṣe rò pé inú wọn máa dùn ni ó bẹ́tà bá mi ọmọ olódòdẹ Jagaba lẹ́yìn Jagaba kò sí Jagaba mọ́ ó bẹ́tà kẹ́ tètè ṣe kí ni kẹ́ tètè mú báírò yín àti ìwé ẹ pín kò sí ohun tó fẹ́ fi yín ṣe ẹ pín ẹ gbé báàgì yín ọkẹ́ tí ẹ ti kúrò lásán rock ìgbọ̀n kọ́ máa bọ́ǹbù yín máa sọ rock kẹ́ announce pé ẹ ti pín ìlú yìí Nigeria ò lè remain one country anymore the situation on ground ó ti kọjá nǹkan tó máa remain one Nigeria kẹ́ pín kẹ́ wá wò bóyá inú àwọn ayé á dùn àbínú wọn ò ní dùn náà bàbá Jagaba ẹ lọ wọ́ọ̀ṣì dáadáa ẹ lọ ṣe findings ẹni káwọn pa yín ẹ bá ń ṣí ẹ fáwọn APC kọ́ lọ ṣe findings àwọn APC member àwọn tí wọ́n campaign fún yín àwọn gotten regret
wọ́n ti ń sọ pé káláwọn bá mọ̀ ni káwọn gbọ́ nǹkan tí ọmọ Adéyẹmọ ń sọ káwọn ṣe kíni káwọn ṣe Yorùbá nation. ṣẹ́rí gbogbo àwa tó ń ṣépè fúngbà yẹn sìn ìpè yẹn ti wá di àdúrà times 100 ó wá di ayọ̀ àti ìdùnnú sínú ayé wa. àwa ò ní rònú, àwa ò ronú ebi ń pa wọ́n, ìyà ń jẹ wọ́n. someone like me ẹ̀físì lèmi wá ṣe lórí social media. ẹ̀físì ni kí n ṣe yẹ̀yẹ́ kí n rẹ́rìn bẹ́ẹ̀ ni mi ṣe tóbi kí n là á kí n ṣe kí ni kí n ṣẹ̀fẹ̀ because àwa ti mọ̀ pé ó ń bọ̀ àti sọ gbọ́ ni. Ọlábọ̀wọ̀ la sọ fọmọlúàbí tó bá dé náà lódìdí ẹ̀yin ọmọ Yorùbá tàtà ẹ̀yin ọmọ kọlẹ̀ kò tó òjìrì mo tún kiri gbogbo ẹ̀yin tẹ́ dúró tán wípé kí ìran Yorùbá kó bọ́ lóko ẹrú ẹ kú àfaradà ìgbà díẹ̀ lóko ẹ túbọ̀ faradà díẹ̀ sí tí dọ́là bá ti di 2000 àwọn break up oníkálukú á tètè yọ ọ̀bẹ ẹni máa yọ àdá ẹni máa yọ àáké ẹni máa yọ fọ́ọ̀kì ẹni máa yọ ṣíbí àtètè fi ṣe kíni àtètè fi kò jẹ àpín nǹkan tó ń mú ilé àbáṣe kíni abátán ẹ túbọ̀ faradà I shall dwell with us in Jesus name amen. Now orúkọ ti tèmi ò yí padà Lédèké Ìfẹ́ Olúwaṣolú orúkọ ti tèmi ń jẹ́ the one and only baby of Yorùbá nation yìí náà tún ni ẹ mọ̀ wọ́n pé Lédèké ó tójọ́ mẹ́ta bẹ́ẹ̀ ni mo lọ fọ́lùdè lọ́wọ́ YouTube ni wọ́n fún mi lọ́lùdè ni but now mo ti dé fún ànírírí ọlùdé yẹn mọ́ ní àṣẹ Ìdùmarè ànírí bànújẹ́ mọ́ lágbára Ọlọ́run ẹ bá mi share ẹ̀yin tẹ́ bá wò mí for the first time ẹ subscribe sí YouTube channel mi ẹ tan notification bell yín ẹ lè máa gbádùn àwọn ètò mi lọ́lọ́kan ìjọ̀kan èmi náà rí omi òjò báyìí lọ Lédèké yín náà rí omi òjò báyìí lọ bàbá Tinubu ẹ kọ́ntínú àti máa jẹ̀fọ́ tí ẹ máa jẹ́ níṣó ẹ máa jẹ́ níṣó shall be well with you amen. Now ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi ẹ jẹ́ polówó ọjà ó tó jọ́ mẹ́ta ẹ jọ torí Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣẹ́wó ẹ ṣàánú mi o ẹ pé mo ti darúgbó kò sówó mi ìwọ́wọ́ mẹ́ǹtẹ́ fèsì mi ìwọ́wọ́ mẹ́ǹtẹ́ bọ́ọ̀dì ibi táwọn kan ti ń sunkún àìmọ̀wé ìjọ Lédèké ìsunkún ìwọ́wọ́ mẹ́ǹtẹ́ bọ́ọ̀dì shall be well with us gbogbo wa pátápátá ànímọ̀ṣe ànímọ̀yà gbogbo ẹ̀yin tẹ́bi ń pa Ọlọ́run á pèsè fún àìní gbogbo wa pátápátá ẹ jọ ẹ lọ download Lemfi app lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ $1 is 1,230 something $1 is 1,600 plus ẹ lo referral code mi tó wà lókè ṣáájú tẹ́ bá ti lo referral code tẹ́ bá ti install app yẹn sí orí fóònù yín ẹ máa fi ojú yín rí exchange rate yẹn iye tó bá jẹ́ lójoojúmọ́ ẹ máa rí bó ṣe ń lọ bí dọ́là ṣe kó bàtà sẹ́sẹ̀ tó wá kó táyà ńlá táyà tirẹ́là tó kó sẹ́sẹ̀ tó wá ń sa eré tó wá ń lọ bóyá ó ṣe lọ 3,000 àti ìmọ̀ bó bá débẹ̀ náà bísímìlà ní dédé ni àní kí Yorùbá bọ́ lóko ẹrú gbogbo ọ̀nà tọ́nà bá máa gbà láti fi yọ ìran Yorùbá ni kó gbà kó fi yọ wá kí là ń sọ yìí aláfẹ́ bọ́ lóko ẹrú. So ẹ lọ download Lemfi app ẹ lo referral code mi tẹ̀ wọ́n lójú screen yìí lókè kẹ́ fi ṣe owó tẹ́ bá ti install ẹ máa rí bẹ́ẹ̀ exchange rate yẹn bá ṣe rí ẹ̀yin tẹ́ wà ní ìlú Amẹ́ríkà tẹ́ bá ti ṣe first transaction yín ẹ máa gba $20 bonus ẹ̀yin tẹ́ wà ní Canada tẹ́ bá ṣe first transaction ẹ máa gba $30 ẹ̀yin tẹ́ wà ní UK ẹ máa gba 10 pass ẹ jọ ẹ lo referral code ní ojú òní tì yín ẹ lo app yìí ẹ ṣàánú mi iṣẹ́ tí mo ní lọ́wọ́ for now nìyẹn kó dẹ rọrùn o kọ́nà jẹ́ kó rọrùn fún gbogbo wa ẹ jọ ẹ lo referral code mi kẹ́ fi ṣe owó sí ìlú Nàìjíríà ojú òní ti gbogbo wa ẹ má tún wá gbàgbé product iléeṣẹ́ TL Natural Herbal mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ patronize iléeṣẹ́ TL Natural Herbal ojú òní tí yẹn ní fàìsàn ló gbà bí òní ṣẹlẹ̀ sí ibẹ̀ ṣé ìlú a máa túbọ̀ máa jẹ́ fún yín kódà a máa bá yín lára mu ju bí ẹ ti lérò lọ tẹ́ bá lo tọ̀pẹ́ ẹ̀yìn á ṣiṣẹ́ fún ọ̀pẹ́ ẹ̀yìn á tún ṣiṣẹ́ fún lórí irun ara yá yá ẹ pé lọ́lá ní agbára Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pápátá iléeṣẹ́ TL náà ní kí n dúpẹ́ lọ́wọ́ yín pé àwọn ọmọ lórí o ẹ ṣeun gan tí ẹ patronize wọn ojú òde ní ti gbogbo yín ẹ má wọrí wọn máa ṣe discount very soon tó bá ti fẹ́ ṣe discount máa jẹ́ kẹ́ gbọ́ ẹ wá jọ yín tẹ́bà tí ra product iléeṣẹ́ tí yẹ tẹ́wọ́ pé kí ló ń tà ń bẹ ẹ jẹ́ kí sáré gbé yín débẹ̀ jẹ́ ń já yín sí ohun tí wọ́n ń tà ní iléeṣẹ́ TL Natural Herbal òun ni manpower high blood pressure diabetes back pain jẹ̀díjẹ̀dí ẹ̀yin tẹ́ bá ní big tummy tẹ́ fẹ́ kí tummy yín kó flat àbẹ́yìn tẹ́ fẹ́ lose weight ẹ̀yin tó yẹ para tí yín máa heavy ni ẹ fẹ́ kára yín kó já kó fúyẹ́ kẹ́ look smart dáadáa àtọkùnrin àtobìnrin ẹ pè mí kí fún yín ní phone number iléeṣẹ́ TL Natural Herbal mo lo product wọn kò ṣiṣẹ́ bàbá làárọ̀ ló bá dé eléyìí confirmation ni àbí mo sanwó mi ò rọ́jà kò sí tó sì jẹ́ bẹ́ẹ̀ ìwọ tó bá sanwó fún iléeṣẹ́ TL Natural Herbal tó bá rọ́jà pé Lédèké kó wá gbowó ẹ̀ product wọn mú yes ajẹ́bí dán ni kò sí àní-àní nínú product wọn
gbogbo àwọn tí wọ́n ra product iléeṣẹ́ TL Natural Herbal tí mo kà sílẹ̀ fún yín, jẹ̀díjẹ̀dí, manpower, ẹ̀yin tó jẹ́ pé tẹ́ bá ti ṣe ẹ̀kan báyìí ó máa rẹ̀yìn wá ní ẹni lè ṣe mí, àbí kí ó sì ẹ̀ máa rẹ̀yìn ṣùgbọ́n kí nǹkan ọmọkùnrin yín kó má le dáadáa mọ́, kó ti weak, ẹwọ́ kan tẹ́ ti dẹ́yẹ ọ̀kan báyìí ló ti weak, gbogbo nǹkan tí mò ń kàlẹ̀ fún yín ló ṣiṣẹ́ fún túbú rẹ̀ mọ̀, ẹ máa dẹni tó máa ṣe 5 round, ẹ máa ṣe ẹ̀ márùn tó gbàsíkì tó gbóná dóko, iléeṣẹ́ TL Natural Herbal. Ẹ̀yin tẹ́ wá ní high blood pressure, BP yín máa ṣe kí ni, ó máa padà sí normal. Ẹ̀yin tẹ́ ní big tummy yín ó máa lọ sílẹ̀, gbogbo ikùn yín tó le kàkàkàkàkàkà tó ṣe kàkàkàkà yẹn gbogbo ẹ máa lọ sílẹ̀, ikùn yín máa fẹ́lẹ́ tó yẹ pé ẹ bu ikùn yín báyìí pé ṣékùn mi ló fẹ́lẹ́ báyìí, ṣé jẹ́ pé gbogbo ìfun mi ló ti kúrò bẹ́ẹ̀, ìfun yín ò kúrò bẹ́ẹ̀, ìfun yín wà ń bẹ̀, gbogbo gáàsì burúkú, ọ̀rá burúkú, gbogbo ẹ̀ lẹ́ yà dànù, lára yín ṣe fúyẹ́, níkùn yín ṣe lọlẹ̀. Iléeṣẹ́ TL ni. Gbogbo ẹ̀yin tó wá jẹ́ pé back pain ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ nítorí iṣẹ́ agbára tí wọ́n ṣe ó ti affect ẹ̀yìn wọn, ẹlòmíì iṣẹ́ standing ó ti affect ẹ̀yìn wọn, wọn ò lè jókòó lọ títí, wọn ò lè dúró lọ títí. Iléeṣẹ́ TL Natural Herbal, àgbo jẹ̀dí tó gbáàsì, àgbo back pain tó gbáàsì tí mo lè fi ọwọ́ ẹ̀ sọ̀yà fún yín wípé tí ẹ bá lò ẹ nínú èpè nínú àdúrà ẹ fi kan ránṣẹ́ sí mi, ẹ mọ̀ wípé Ọlọ́run lọ́ba tí ẹ bá lo àwọn product wọn, agómọ́ni àti àwọn àgbo jẹ̀dí lóríṣiríṣi. So ẹ pè mí kí n fún yín ní phone number iléeṣẹ́ TL Natural Herbal. Product wọn àwọn ọkùnrin lò obìnrin lò, gbogbo ẹ̀yin dáàdì tí nǹkan ọmọkùnrin ń kéré, ọdún tuntun láwa ẹ wá solution sí ní iléeṣẹ́ TL Natural Herbal. Gbogbo kóyín tó kéré tó dàbí kárọ̀tì yẹn, iléeṣẹ́ TL Herbal wá fún yín ní nǹkan tẹ́ máa lò, á di kùkúmbà gbòsáyín, á ṣe kí ni, amúnádóko, atọ́kọ̀ ìyàwó ṣe. Ẹ pè mí o, ẹ má ti jó o, kí ṣe dandan kẹsàn kan tẹ́ fẹ́ fún Lady K, ẹ̀yẹ ṣáà request fún phone number iléeṣẹ́ TL Natural Herbal. Phone number iléeṣẹ́ TL Natural Herbal. Phone number iléeṣẹ́ TL Natural Herbal òun ni kẹ́ request fún. Tí ẹ bá ti text mi máa fún yín ní phone number wọn, ẹ pè wọ́n kẹ́ order fún àwọn nǹkan tẹ́ bá fẹ́, lágbára Ọlọ́run ẹ ní regret wípé ẹ bá wọn dùn pọ̀. Lẹ́yìn yẹn gbogbo ẹ̀yin tẹ́ bá tún wá fẹ́ ra cream tó dáa, iléeṣẹ́ Danari skincare ní ìlú UK àwọn ni wọ́n ṣe cream tó mú yes tó wà pa. Ẹ̀yin tẹ́ bá tún wá fẹ́ lọ sí ìlú Nàìjíríà bẹ́ẹ̀ wà nílùú Nàìjíríà ṣùgbọ́n ẹ nídìí ibi tẹ́ lè lọ́ọ̀jì sí fún bíi jọ́ mélòó, apartment tẹ́ lè lọ́ọ̀jì sí fún bíi jọ́ mélòó, just 30 minutes driving sí International Mohammed Airport, 30 minutes driving ni gbogbo nǹkan ló wà bẹ́ẹ̀, iná wà ń bẹ̀, standby generator bí náà ìjọba bá ṣe ń lọ báyìí generator máa dá òun. Ẹ pè mí kí n fún yín ní phone number títí wọn náà. Bákan náà tó wà lẹ́yìn tẹ́ wá tó wá fẹ́ hòtẹ́ẹ̀lì tó dáa tí ẹ lè lọ́ọ̀jì sí ní ìlú Ìbàdàn, hòtẹ́ẹ̀lì tó mú yes hòtẹ́ẹ̀lì tí wọ́n fi ń tọrọ hòtẹ́ẹ̀lì, ẹ máa lọ tààràtàrà sí TM Royal Hotel ní ìlú Ìbàdàn, TM Royal Hotel ní ìlú Ìbàdàn, ibẹ̀ ni kẹ́ máa lọ. Tẹ́ bá ní àdírẹ́sì tiwọn náà ẹ gọ́gùn TM Royal Hotel. Màláìkà òun ló ṣe hòtẹ́ẹ̀lì yẹn nínú ọdún, ẹ̀yin náà mọ Aláàjì Súlẹ̀ Àlàó Màláìkà, àwọn ni wọ́n ṣe hòtẹ́ẹ̀lì yẹn. So ẹ gọ́gùn ó máa gbé wá fún yín. Tẹ́ bá wá gẹ̀ tẹ̀ kíákíá ẹ pè mí máa fún yín ní phone number wọn. Ẹ bá wọn dòwò pọ̀ kẹ́ mọ̀ pé rere lolúwa, kò sí ohun tí Lady K ìfẹ́ olúwa ṣò bá gbé wá fún yín, kò sí àṣàdànù níbẹ̀, confirmation ni àwọn nǹkan tó wà pa, àwọn nǹkan tó da, àwọn nǹkan tó mú yes òun mo mú wá fún yín. Bàbá Tinubu ẹ túbọ̀ máa fara dà á ṣùgbọ́n mi yóò lè bọ́ sí láṣẹ ìgbìmọ̀, ẹ túbọ̀ máa jẹ̀gbá tí gbà mú left right, eléyìí aṣọ tiẹ̀ láì, eléyìí aṣọ tiẹ̀ láì, tọ̀wọ́n aṣọ tiẹ̀ láì, ẹ mọ́ fara dà á, ẹ̀yin ló kàn, ire o.